ba ìsìláàmù jẹ́ kúkú bàjẹ́ ká mọ̀ ìpẹ́ ìbàjẹ́ gbogbo tẹ́yìn gbogbo yìí ń ṣe mélòó ni ta lọ́lọ́ ń ṣe bí lọ́dọ̀ yìí ni ta lọ́lọ́ ti rí gbogbo tí ń ṣe Saheed Shittu olórí burúkú rẹ̀ gbà tó gbé ọ̀rọ̀ àdó síta ó mọ̀ lè dárúkọ àdó mọ̀ mo sì ti ra tọ́mtọ́m mo ti gbé sí ẹgbẹ́ àyà kó mọ̀ ńlá odidi tọ́mtọ́m ni mo rà wò kó mọ̀ bá ṣe bí bóyá mo ń kúrọ́ wò tọ́mtọ́m tí mo rà fún ẹni ni mo gbélé ẹ láyà yẹn kó wá sí àdó yẹn kí wọn náà tán láwò kó wo bó ṣe rí ìwọ olórí burúkú olòṣì ẹ̀rọ tọrọ lẹ́lẹ̀ àtàgbà yín àtọmọdé yín ẹ mọ̀ fò gànà kiri kí ló dé ta ló ń bọ́ ẹnìkan kò sẹ́ni tí ń bẹ́ nìkan orí ìgò méjì mo wọ̀ nítorí tiẹ̀ lónìí ìgò méjì kó lè bá a mọ̀ sábàkà mi gan máa ń pé mẹ́ta ń gbà mí tí n bá ṣetán lé olórí báyìí wà láìtàláì mo lè wọṣọ mẹ́fà pọ̀ Fúlàní náà ìwọ pẹ̀lú àlùfùlání ẹ wá ti gbọ́wọ́ wípé kẹ́ ẹ máa mú yàn kiri shame of you ìwọ àtàlùfùlání shame of you ìwọ àtàlùfùlání mi fẹ́ mọ àlùfùlání tí n bá ń pè mo fẹ́ béèrè lọ́wọ́ Alhaji Alfulany pẹ̀lú Saheed Shittu tí wọ́n fi pe lọ́ọ̀yà jáde wípé kí ni ìjìyà tí ẹni tó bá lo voice onívoice níta kí ni ìjìyà rẹ̀ ẹ bá wa bí wọ́n léèrè àwọn méjèèjì ṣé wọn ò lo voice onívoice níta kí ló dé tí wọn ò fi bí lọ́ọ̀yà léèrè nígbà yẹn ṣé rí àfáà súnà ó ti ṣẹ̀ ṣùgbọ́n lórí ẹ̀ṣẹ̀ tiẹ̀ Saheed Shittu ó lè rí fi bá àfáà súnà wí o rárá ó kàn fi àfáà súnà ó kàn fi kẹ́wọ́ ó fẹ́ fi hẹ́ẹ̀pù àwọn ọ̀rẹ́ ẹ̀ ni njó ti bọ̀ mọ́ fi nù wá àmọ́ jẹ gbogbo ẹ̀sùn tó kà sí àfáà súnà lẹ́sẹ̀ ìwọ gan ti ṣe ìwọ gan ṣe ìwọ àti Alhaji Alfulany ti ṣe torí voice girlfriend wọn Tóyìn ta ló gbélé wa lọ́wọ́ kódà mo lè sọ fún àáfàá súnà tó bá ti dọ̀rọ̀ wípé ẹ̀ẹ́jọ fèsì ara yín ní court kán béèrè lọ́wọ́ wọ̀ náà mo lè gbélé wọn lọ́wọ́ pé ìyàwó ọ̀kan nù wọn ló gbélé mi lọ́wọ́ tó fi ṣe ẹ̀rí fún gbogbo èèyàn lórí nẹ́ẹ̀tì kí wá ló dé tó wá jẹ́ pé ní ìsìn ìyẹn lẹ wá fẹ́ fi go against àáfàá súnà ẹ jẹ́ kí Saheed Òṣùpá kó dá sẹ̀ríà fún lọ́wọ́ rẹ̀ náà ẹ jẹ́ kí àmì Ọlọ́run kán dá sẹ̀ríà fún lọ́wọ́ ara wọn kì í ṣẹ̀yìn bẹ́ẹ̀ náà ni ìgbà tọ́rọ̀ ṣẹlẹ̀ tí mọ́díkàsì ò ṣe mọ́díkàsì ìwọ yìí náà ló sanwó fáwọn èèyàn ìpẹ́ kan lọ́mọ wá àáfàá yẹn kiri lábẹ́kúta àbí wọ́n kọ́ Saheed Shittu olórí burúkú olòṣì mọ́ ṣàǹfààní ọmọ Saheed ìwọ tó jẹ́ pé èpè ti ń jà ọ́ ọjọ́ ti pẹ́ ó wá fẹ́ fi tiẹ̀ ó fẹ́ máa fi yé anybody la gbogbo ia àbí bò lẹ ṣe ń pè tẹ́ ń lò lórí Mudir tẹ́ ń lò lórí ẹni tí àwọn pẹ̀lú Mudir jọ lọ́rọ̀ ìwọ ló ń ṣe ò ń gbé sórí face flash àbí bò lẹ ṣe ń pè tẹ́lẹ̀ dán dídì ni gbogbo tó wà níbẹ̀ ìwọ ló ń ṣiṣẹ́ yẹn ǹjẹ́ o ti gbọ́ Saheed olórí burúkú olòṣì tó jẹ́ pé bàbá oníbàbá ló wáyé mọ́ lọ́tẹ̀ yìí ò lè rí ṣe o Saheed èmi ìyá kàṣẹ́ẹ̀tì ni mo sọ ò lè rí ṣe lọ́tẹ̀ yìí mọ́ fún gbogbo nǹkan tó ti tọwọ́ bọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ìsìláàmù yìí wà láìtàláì lọ́tẹ̀ yìí àjọ tátán ni bó o bá ti ń jáde lẹ́ẹ̀kan màá mọ̀ jáde lẹ́ẹ̀mẹ́ta fún ẹ lójúmọ́ mi ò kọ̀ màá mọ̀ jáde fún ẹ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ Saheed ò dẹ̀ tí ì bọ́ ń bẹ́ o torí gbogbo ìjà tó dálẹ̀ lẹ̀ l'Ógbómọ̀ṣọ́ tó fi ń wádìí mi kiri olóòlọ́jọ́sì olóòlọ́ sí Abẹ́òkúta bífọ̀ ló pè ní òun wádìí mi kiri tí wọn ò bá sọ gbogbo bí mo ṣe jẹ́ fún ẹ kò ní yẹ̀yà láyà ẹ̀ Saheed kò ní yẹ ọ́ kò sì ní yẹ̀yà láyà ẹ̀ tó ẹni yẹn ò bá wá tún jáde kó wá fẹnu ara rẹ̀ sọ kí n sọ fún ẹ pé lóòótọ́ ni a jẹ́ pé irọ́ pátá ló ń gbé kiri irọ́ rẹ̀ ò sì jẹ́ anybody mọ́ ǹjẹ́ o ti gbọ́ irọ́ ẹ kò jẹ́ anybody mọ́ torí ẹ̀yin lẹ̀ mú yàn kiri fáwọn èèyàn ẹ fi ń wojú rẹ̀ àbí tí wọ́n bá wá bí ọ̀dà tí ẹni yẹn ò bá lọ sọ́hùn kán wá gbé àwa náà ti ṣíwájú wọn dọ́dọ̀ àwọn ọlọ́pàá ìwọ náà jọ́ǹpù bẹ́ẹ̀lì ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ náà ó jọ́ǹpù bẹ́ẹ̀lì ni o ò lè yọjú síta ọlọ́pàá báwo ló ṣe lè máa fún wọn lówó wípé kán máa wá àwọn èèyàn kiri tí wọn ò ní kọ orúkọ ẹni tí tó competition sí wọn mo bí ọ léèrè kẹrù mọ́ ba anybody kán lọ fèsì wọn tó bá ń wá evidence lọ́tún lọ́sì tóun náà ti ṣe ẹ pè yá kàṣẹ́ẹ̀tì máa fún yín Saheed ò lè mórí bọ́ lórí eléyìí o ìní mo fi ń sọ lójoojúmọ́ wípé gbogbo ẹni tó bá fẹ́ gbé mi o àfi tí Saheed bá wà pẹ̀lú mi
tí n bá gbọ́ pé Saheed wà ní police station èmi náà bọ̀ tí n bá gbọ́ pé Saheed wà ní court èmi náà bọ̀ ẹ má sanwó plane ẹ má san kankan màá san fúnra mi kódà ẹ má sanwó ibi tí n bá máa dé sí màá san fúnra mi ẹ ń pera yín léèyàn ńlá ẹ bá tọ́ọ̀dì rìn ẹ bá wọn tọ́ọ̀dì rìn tí nǹkan bá wá yẹ̀ tán ẹ wá máa kígbe kiri àti bí àti sọ fún un wípé ó mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ kó mọ̀ ṣe gbá mọ́ wàláhì àmọ́ fún yín jẹ ni àmọ́ fún yín jẹ ni àfẹ́ mọ bóyá nìkan lówó tàbẹ́ nìkan lóye tàbẹ́ nìkan ní nǹkan kan kò sí tó kẹ́ ní bọ́dì tẹ́ ẹ bá kúkú fẹ́ ba ìsìláàmù jẹ́ kúkú bàjẹ́ kámọ̀ ìpẹ́ bàjẹ́ gbogbo tẹ́yìn gbogbo yìí ń ṣe mélòó ni ta lọ́lọ́ ń ṣe bí lọ́dọ̀ yín ni ta lọ́lọ́ ti rí gbogbo tí ń ṣe Saheed Shittu olórí burúkú rẹ̀ gbà tó gbé ọ̀rọ̀ àdó síta ó mọ̀ lè dárúkọ àdó mọ̀ mo sì ti ra tọ́mtọ̀m mo ti gbé sí ẹgbẹ́ àyà kò mọ̀ la odidi tọ́mtọ̀m ni mo rà wò kó o mọ̀ bá ṣe bí bóyá mo ń lọ wò tọ́mtọ̀m tí mo rà fún ẹni ni mo gbélé ẹ láyà yẹn kó wá sí àdó yẹn kí wọn náà tán láwò kó wo bó ṣe ń rí ìwọ olórí burúkú olòṣì ẹ̀rọ tọrọ lẹ́lẹ̀ àtàgbà yín àtọmọdé yín ẹ mọ̀ fò gànà kiri kí ló dé ta ló ń bọ́ ẹnìkan kò sẹ́ni tí ń bẹ́ nìkan orí ìgò méjì mo wọ̀ nítorí tiẹ̀ lónìí ìgò méjì kò lè bá a mọ̀ sábàkà mi gan máa ń pé mẹ́ta ń gbà mí tí n bá ṣetán lé olórí báyìí wàláhì tàláhì mo lè wọṣọ mẹ́fà pọ̀ tí wàá wa kinní sọ́rùn nítorí tiẹ̀ kó o mọ̀ pé oníwèrè ni ò lárun mọ́ Saheed Shittu èmi ti tá tán sí ọlọ́run ṣé tí wọ́n tiẹ̀ ti fún mi láyè pé kí n máa ṣe ní láìfù fún ẹ kí n máa ṣe gidi màá dẹ̀ máa ṣe fún ẹ ní láìfù ọlọ́run wọ́n ti fún mi láyè dáadáa nílùú yìí wọ́n ní kí n fèsì ẹni nonsense bastard person tó bá fẹ́ bà orúkọ àwọn èèyàn jẹ́ fìtínà tó fi mú bàbá rẹ náà nìyẹn àtìyẹ títí tí gbogbo wọn fi jẹ gbèsè kú ẹ̀rí ẹ̀ wà lọ́wọ́ wa náà ìyàwó rẹ àkọ́fẹ́ inú ìyàwó méje tó ní òun ló wá sọ ọ̀rọ̀ rẹ lórí nẹ́ẹ̀tì Saheed Shittu Alfulany náà ìwọ pẹ̀lú Alfulany ẹ wá ti gbọ́wọ́ wípé kẹ́ ẹ máa mú yàn kiri shame of you ìwọ àtàlùfùlání shame of you ìwọ àtàlùfùlání mi ìfẹ́ mọ Alfulany tí n bá ń pè kò kàn mí ó ti mọ́ra ẹ̀ torí ẹ̀yin náà gbóhùn olóhùn jáde tó bá jẹ́ pé níbi ohun yẹn lẹ́ fi ń pe lọ́ọ̀yà kiri ẹ pé adájọ́ lé lórí o torí gbogbo ohun tẹ́yìn náà kó kalẹ̀ tá a fi dìfẹ́ǹdì yín ṣé olóhùn fún yín láṣẹ àwa náà dojúkọ tán bú nígbà yẹn tá a mọ̀ pé ọmọ pọ̀ bí ọ̀sán bọ́ ni yín ẹ̀yin ìka aláìníla ká ìtẹ́ ẹ̀ mọ́ ronú ìgbà kan ní wàhálà mọ̀dé sí yín tí wọ́n dìde nàró fún yín ẹ̀yin ò wá fẹ́ wúlò fẹ́ nìkan kan táyọ̀ kẹ́ ẹ mọ̀ gbà ní ìgbà lọ́hùn ẹ sá fún wọn tẹ́yìn èèyàn bá ń jà tí àwọn méjèèjì bá wà pẹ̀lú yín wọn ò kọ̀ láti sẹ́ndì èèyàn kan pa yín o wọn ò kọ̀ láti sẹ́ndì èèyàn kan pa yín sí ẹni yẹn lọ́rùn ìntò imú Saheed kó máa sanwó káàkiri pé ká máa ṣẹ́ẹ̀tì àwọn èèyàn ó rí pé ìwà àtẹni tó sanwó fún gan orí wọn ti burú pípẹ́ mi ni mo sọ gbé fídíò yìí lọ bá wọn wọn ò mọ̀fin ni tán bá mọ òfin ni wọn ò ní máa ṣe tán ṣe yẹn ẹ̀yìn ọ̀gá wọn náà fi ń gbé stamp lé lórí ó wá tún ní god ó láyàláyà ó tún ń pe ẹni tó fẹ́ sẹ́ndì lọ sẹ́wọ̀n ó tún ń pè é wípé ṣe bó ní kò sí tẹ́nìkan lè ṣe fún ẹni òun gbìjà Saheed Òṣùpá òun gbìjà àfa aládò òun gbìjà àfa aládò táwa ló tún kù ẹ̀yin méjèèjì ẹ ti forí burúkú sàǹkó ẹ rí pé kà níyìn ń tẹ́ ẹ dẹ̀ ṣe yí àwọn ọmọ yín náà ò jìyà nú ẹ̀ àwọn ọmọ yín ó jìyà nú ẹ̀ torí tá a bá gbọ́ ohùn yín ni voice yín wà tẹ́ ẹjọ́ ń pera yín Alfulany ó yà mí lẹ́nu fún ẹ Alfulany ó yà mí lẹ́nu fún ẹ nígbà títa lọ́lọ́ náà ìwọ yìí náà ló dúró síbẹ̀ tó ní ọmọ mọ̀ láìkì arákùnrin yìí ọmọ yìí kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ìwọ sì lè ku àdọ́dá ìwọ lè ku ọ̀dádá àṣẹ kà ní ọ́ o sì bímọ tiẹ̀ Alfulany ẹ jẹ́ kí àáfàá súnà ó lọ jìyà rẹ̀ fúnra rẹ̀ àwọn ẹni tá àáfàá súnà bá ṣe ẹ jẹ́ kó lọ jìyà ẹ̀ fúnra ẹ̀ òun ló fọwọ́ ara rẹ̀ fa wàhálà òun ni ò mọ̀ ní pẹ́pọ́npẹ́ ló dẹ sílẹ̀ fún ẹ níjọ́ tí wà àáfàá súnà tó bímọ ṣé bí wọ́n fúnra rẹ̀ náà ló fẹnu sọ ipò pé ó kí ẹ kú ewu ọmọ ó sì sẹ́ndì 50,000 n tó fẹ́ fi mú ọmọ ra lórí yẹn Saheed kì í ṣoore láì ṣe pé ló máa padà lọ sẹ́wọ̀n o mọ̀jẹ̀ tàn ẹ́ Saheed kì í ṣe olóore gidi o owó tó o sì gbà lọ́wọ́ rẹ̀ o ti fara káásà nìwọ náà fi ń ṣìṣe kiri lẹ́lẹ̀ gbogbo àwọn ẹni tán gbowó lọ́wọ́ Saheed pátá gbogbo àwọn ẹni tán rìn mọ́ Saheed àtolówó àtolòṣì àtẹni tí ò ṣe àti lọ́ọ̀yà àtọlọ́pàá gbogbo wọn pátá aṣọ yìí wọ́n ń fàya ni Saheed mo ti sọ fún yín pé kò ṣeé bá rìn Saheed Shittu ò ṣeé bá rìn ọmọ èpè ni wọ́n ti ṣépè fún ó dẹ̀ ti kárí ara rẹ̀ ní gbogbo àwọn èèyàn ti ṣubú àwọn èèyàn ńláńláńlá tó mọ̀ ẹ wo ń tán fojú Sunday Igboho rí nítorí Saheed náà ni bó ṣe ń ṣe lọ́tún ló ń ṣe lósì
bó ṣe ń ṣe lọ́tún ló ń ṣe lọ́sì ìgbà tí yẹn wá mọ̀ wá rẹ̀ gáfárà ó rọra ṣe díẹ̀ ní pẹ̀lú ẹ̀ àwa dẹ̀ pariwo táwọn ṣe bá nífẹ̀ẹ́ wọn ni Saheed ó ti sorí ibú wàláì AI èmi ò ní o mọ̀ lọ ṣe AI pẹ̀lú ohùn mi kó o gbé lórí bàbá rẹ àti ìyá rẹ tó bá níta ló ṣe ṣó fún ẹ kó o ní èmi ìyá kàṣẹ́ẹ̀tì ni kí ló fẹ́ ṣe wàláì kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe ẹni tẹ́ ẹ ní kẹ́ ẹ mọ̀ tírẹ́tì ẹ lè ní kó mọ́ sọ̀rọ̀ lórí nẹ́ẹ̀tì wọn ò bí yàrá ya yín dáa bàbá ọkọ mi lẹ lọ mú lábẹ́kúta abẹ́ mọ̀ ni tí ò bá yọjú wàláì tàláì mo lè wálé nítorí ẹ̀ ìwọ mọ̀ wòwò sórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ó yá lọ gbọ́ yòókù àdó lórí nẹ́ẹ̀tì tán ti play ohun yẹn njó ti gbọ́ tọ́mtọ́m olórí burúkú olòṣì olórí ibú olòṣì akẹ́rànbérò olòṣì amúnisìwí Saheed Shittu ìkà ẹ̀pẹ́ yíká Saheed Shittu ìkà aláìga èèyàn ó ti bá lù Fúlàní lọ́rẹ̀ẹ́ gbogbo wọn wá ń ṣì kàkiri tó bá jókòó tí ìyẹn ṣọ́ra wọ́n lè ju nǹkan sí yín la wọ́n lè fọwọ́ pa yín la nǹkan wá nìyẹn wọ́n rán wọn ṣẹ́ bú káàkiri ni ẹ má ṣe bí wọ́n fẹ́ràn yín ẹ̀yin olówó o ẹ má ṣe bí wọ́n jókòó tí yín lásán o ẹ má ṣe bí wọ́n dìfẹ́ǹdì yín o wọn ò dìfẹ́ǹdì yín o ìkà wọ́n rán wọn ṣẹ́ ẹ̀ka torí wọn ò rí ṣe mọ́ àwọn olùránṣẹ́ ẹ̀ka kiri fún àwọn ẹni tó fẹ́ fi wọ́n gba ipò kiri àwọn olórí burúkú olòṣì